Mustapha hospital. Okay, ti da. Ẹ ti fi ti ara yín gbọ́ bẹ́ẹ̀. Okay, you won't trust me. He's trusting me with my life in Libya. Islam o wọ́n ṣe pé wá condemn àṣà wa àti ṣe wa. Tẹ́ ẹ bá pè mí tí fóònù mi ò lọ mọ́ kẹ́ ẹ pè mí tí mi ò lè píkì kọ́ yín á jẹ́ wípé wọ́n ti dé mi kó àwọn kan wà tó ń threaten. Balikis ìbànújẹ́ Mariam ìkorò àwọn orúkọ tí ò ní súnmọ́ tó dẹ̀ pé ọmọ kókó tọ́ṣẹ̀ bí yìí tọ́ṣẹ̀ délé ayé yìí ṣúùṣù náà sọ ọmọ kọ́mọ tó délé ayé náà ti fún ní ṣúùṣù kí ló dé tó yẹ pé ọjọ́ kẹjọ wọn ọ̀pá láàfáà wà kó wá sọmọ yẹn lórúkọ. Family ẹ mọ̀ pé ilé ọlọ́mọ mo sọ fún yín pé mo wá 8 days ọmọ pé wọn ọ̀pá láàfáà kó wá sọmọ lórúkọ fún ara wọn náà fọmọ lórúkọ wọn ò pé wọn ò dáná wọn ò ṣe anything but àwọn ara wọn náà dáná tó pọ̀ nílé tó ń jẹun tó kàn mú gáwà tó ń ṣe everything wọn ò play orin wọn ò ṣe anything àmọ́ nǹkan tó wá jọ mí lójú jù lónìí yóò dùn pé bàbá wa níbi tá a ti ń fọwọ́ lọ́wọ́ náà ń wá muftau mo máa ń bi eléyìí pé kí ló ń jẹ́ muftau ló wá ń jẹ́ kẹ́kọ́rọ́ èèyàn dẹ̀ ń jẹ́ muftau orúkọ èèyàn mà ló ń jẹ́ muftau àbí ṣùnù muftau kí ṣùnù Saida ṣùnù Saida good night ṣùnù Mustapha hospital. Okay, ti da. Ẹ ti fi ti ara yín gbọ́ bẹ́ẹ̀. Mustapha hospital ló ń jẹ́ ṣùnù Shukra. Thank you. Shukran. Thank you. Ẹ ṣáà ti understand. Ya Rabbi. Shuf hello Anapis. Wala mara hello inte. Shuf. Gele hi. Hi. Je best Nafisa koisa. Ana koisa. Napisa. Hello Napisa. Amasikeina. She's making Shukaina. So Ana Isma Nafisa sa? Ja. Nafisa. So ohun nǹkan tó jọ mí lójú jù ni eléyìí tí Mustapha yẹn tẹ̀ ló pa mí lẹ́rìn jù. Mustapha hospital. I'm surprised though, but oyo Ọlọ́run àmọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ní anybody wá dáná or something. Tani pé Nàìjíríà ni ẹ ti party lọ bẹ̀rẹ̀ wọ́n dé láti Mecca náà wọ́n ṣàbọ̀dé Mecca wọ́n lo lè rí wọn kan lo eyín wálé paparazzi Nigerian ti swear lo tó wọn fẹ́ ti swear. Sister Nafisa àwọn tí ẹ wà lọ́dọ̀ wọn yẹn kò túmọ̀ sí wípé àwọn ni wọ́n gbàgbọ́ yé Islam jù kò dẹ̀ túmọ̀ sí pé àwọn lọ́gbọ́ lábá jù wọ́n pé bí a ṣe ní broken nínú English náà la nínú lábáwá ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn lábá tó máa ń wà lé àwọn tẹ máa ń ṣe ṣàgálà lọ́dọ̀ wọn yẹn kò túmọ̀ sí gbogbo wọn ló lè sọ al-arabiyyatu al-fusha ni wọ́n gbọ́ lábáwá tó fluent wọ́n gbọ́ lábá tó correct ṣe understand bí gbogbo a ṣe ń sọ Yorùbá yìí a tún sọ Yorùbá kò mean pé à ń sọ Yorùbá tó correct tẹ́ ẹ bá dọ́dọ̀ àwọn tí wọ́n mọ ìjìnlẹ̀ èdè èèyàn sì jẹ́ ọmọ lábáwá kò túmọ̀ sí pé yóò gbọ́ al-arabiyyatu al-fusha àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àmì ìyá ló máa ń sọ broken ṣe understand so ṣe gbogbo tí ẹ pè jáde ń misconception ní gbogbo ẹ̀dẹ̀ ló wrong aláàbò tó bá ní miftah lóòótọ́ kọ́kọ́rọ́ ni miftah tó bá ní miftah kọ́kọ́rọ́ ni ó dàbí kíyàn sọ ní èdè Yorùbá kíyàn sọ ọmọ ẹ̀ ní okùn ṣe pé kò tí ì pé àfi kẹ́ ẹ ṣe ìdọ́fà ìlọ́bì kan àfi kẹ́ ẹ fi kíní yẹn kẹ́ fi ti kíní kan ló jẹ́ nítumọ̀ so gẹ́gẹ́ bá Yorùbá náà ṣe ní okùn bẹ́ẹ̀ làwọn náà ní orúkọ yìí miftah al-miftah kọ́kọ́rọ́ káyọ̀ wá sọmọ ẹ̀ ní okùn lásán ṣe pé kò bá lákàyè mu àfi kẹ́ ẹ fi ti síbi kan okùn ọlá bẹ́ẹ̀ náà ni miftahu táwọn èèyàn sọmọ wọn miftahuddin kọ́kọ́rọ́ tó ṣí ilẹ̀kùn ẹ̀sìn téèyàn bá gbọ́ ẹ̀sìn yìí àfi kíyàn ṣe kíyàn dọ́dọ̀ ẹ̀ ṣe pé orúkọ tó dá ni pé ọmọ mi ní kọ́kọ́rọ́ tó ṣí ilẹ̀kùn ẹ̀sìn Islam àgbọ́yé ẹ̀sìn so ó dàbí okùn ọlá okùn ìmọ̀ ìyẹn jẹ́ alákọ̀ tó bá sọ pé sẹ̀yìndà báwọn èèyàn sọmọ ní good night rárá o sẹ̀yìndà omi ní good night o ìtumọ̀ sẹ̀yìndà wá látara verb tó ń jẹ́ sẹ̀yìndà ó ṣoríire tẹ́bá tẹ́sítà jìbìtì àbíbì kan sàbẹ̀kẹ́ gbé fáwọn tí wọ́n bá mọ kí ó náà bí káyọ̀ lẹ́wọ̀ àwọn afárá sí àpọ̀ ẹgbẹ́ fún wọn tí mo sọ yẹ ẹgbẹ́ fún wọn kan wò so wọ́n sọ pé nǹkan tẹ̀sán yẹn wrong tó bá sọ pé sẹ̀yìndà èèyàn ṣoríire mọ́sídàwé àmàjẹ́ sàádàtàn olóríire so sẹ̀yìndù omi nìyẹn tó ṣoríire olóríire gangan sẹ̀yìndà omi ní obìnrin tó ṣoríire wọ́n á lè fi qualify ó lè máa jẹ́ sífà adjective ṣe máa fi adjective wọ́n máa fi ń tẹ́kí ni wọ́n máa fi ń qualify noun ni so adjective ó lè máa ṣe adjective Laylatun sẹ̀yìndà so ẹ mọ̀ pé ìtumọ̀ sẹ̀yìndà lólóríire àbí tó bá sọ pé Laylatun alẹ́ kan sẹ̀yìndàtun tó jẹ́ toríire so ti ye so òun lọ fi ń lo pé good night alẹ́ yẹn pé wọ́n ń kí ẹ wọ́n wíṣẹ́ pé bá ní good night kó o rí nǹkan tó ń jẹ́ oríire nínú alẹ́ tó fẹ́ lọ sùn yìí so tó bá sọ ọmọ obìnrin ní sẹ̀yìndà olóríire ṣe pé àwa náà a lè sọ ọmọ lórúkọ Yorùbá Pẹ́yẹmí olóríire ọmọ orúkọ tó dání àgbà wa lọ bí Mustapha àti Mustashfa tẹ́ bá kọ́ gbọ́ létí gan ṣé mo sọ fún mo ní kò ṣe pé èèyàn jẹ́ aláwọ̀ funfun ó túmọ̀ sí pé gbọ́lá wa ju dúdú lọ bí èdè Yorùbá ẹlòmíì wá kọ́ èdè Yorùbá wa yóò sì gbọ́ jù wa lọ ó sì tún mọ̀ jù wa lọ ó lè fluent lẹ́nu wa láì pé ká fast jù lọ gẹ́gẹ́ bí pé àjẹbí àbímọ wa ni abínibí wa ni
kò túmọ̀ sí pé tó bá kọ́ èdè wa ò lè mọ rules èdè yẹn jù wá lọ àìmọye ẹlòmíì tó ń sọ ọmọ Yorùbá tó jẹ́ pé ó dẹ̀ lọ study Yorùbá sùn yóò sì mọ Yorùbá kan lè dé ní òwe ní yóò gbọ́ jù wá lọ because wọ́n lọ study ṣe ọ̀dọ̀ sàlẹ̀ pé wọ́n jẹ́ ọmọ Lábáwá àbí wọ́n ń sọ Lábáwá tẹ̀yìn gbọ́ lẹ́nu wọ́n lè jẹ́ bókì ni wọ́n sọ ẹni tó bá ti mọ̀ yàtọ̀ Mustapha àti Mustapha kí wá ló gbọ́dọ̀ èdè Lábáwá tó ti yẹ báyẹn tó bá ní Mustapha ẹni tí wọ́n ṣàlẹ́ṣà nìyẹn ẹ wọ́dí ìsìn ẹ̀gbọ́n yàtọ̀ Mustapha ilé ìwòsàn nìyẹn kódà verb táwọn méjì ti wá yàtọ̀ Istapha òun ló bí Mustapha ẹni tá ṣàlẹ́ṣà ìtọ́ bí Mustapha òun ni Istapha ṣe gbé yàtọ̀ Istapha ṣe ti gbé yàtọ̀ báwọn sísítà wa so tó bá ní Mustapha ó yàtọ̀ sí Mustapha o orúkọ èèyàn ń ṣe Mustapha ilé ìwòsàn nìyẹn ọ̀tọ̀ tó wá ní kí ni Mustapha ìtumọ̀ Mustapha ni pé ẹni tá ṣàlẹ́ṣà Mukhtar ẹni ayò ẹni à ń fẹ́ ẹni afẹ́ ẹni amú olóríire ẹni tá a pín oríire kàn ṣùkùrù òun gangan ni ọpẹ́ ṣáwárí ṣùkran òun kọ́ lórúkọ tá à ń sọ àwọn ọmọ wa o ṣùkran ló ti yé báyẹn Lábáwá complex gan mi ò mọ mi lè ṣàlàyé tó lè yé yín òun ló ń pè ní maf'ulun mutlaqun shakartu laka aw ashkuruka ṣùkran mò ń dúpẹ́ kan fún ẹ tó yàtọ̀ sí ṣùkùrù àṣùkùrù ọpẹ́ gangan tó ti yé tá bá sọ̀rọ̀ ní ṣùkùrù ọpẹ́ ìmoore ìṣàfihàn oore pé ọmọ tó máa ń ṣàfihàn oore ọmọ tó máa ń ṣàfihàn dáadáa ọmọ tó máa ń dúpẹ́ fọ́lọ́run ọmọ tó máa ń dúpẹ́ fáwọn òbí ẹ̀ ṣé pé kò sí láì fi bẹ́ẹ̀. nípa ìkómọ tẹ wá sọ lọ́gbẹ́ àwọn Lábáwá kódà àwọn bímọ wọn pàlàfà wọn ṣe kíní kan òbí ló sọmọ lórúkọ ṣé rí kí adé ẹ̀sìn wa mo ṣe kókó wọn pe kíní kan ní orúfù custom àṣà wa àṣà tí ò bá ti tako Islam ò ní í ṣe pẹ̀lú ẹ̀ eléyìí náà jẹ́ kó jẹ́ káwọn kó yé àwọn oníṣẹ̀ṣe wípé Islam òun ṣe pé wá kọ̀ǹdẹ́mù àṣà wa àti ṣe wa ẹni sọ pé nílẹ̀ Lábáwá wọn kì í ṣe kí ni o wọ́n ní wọn kì í sọ kò ń ṣe kọ́jà máa pa àwọn àfa wọn pa àwọn èèyàn wọn wà di rice bẹ́ẹ̀ ni kódà nínú ẹ̀sìn nínú súnà kò sí pé wọ́n pa àwọn aláàfáà ẹ wá bá a sọmọ lórúkọ ẹ wá jẹun tó bá ti há ẹran tó dẹ̀ ti fárí ọmọ tí wọ́n ti sọmọ kódà bàbá ọmọ lè ṣe gbogbo ẹ̀ good and fine so àwọn àfa àti àṣà wa yìí àwọn àfa ni wọ́n gbé àṣà wa wọnú ẹ̀ ẹ̀sìn ìjẹta kò pé ẹ̀yin èèyàn ẹ wá bá mi sọmọ mi lórúkọ o ẹ wá bá mi jàdé ọyọ o kò dẹ̀ ń ṣe dandan o ẹni tó bá lágbára ẹ̀ òun ṣe kí ni o kò kí ń ṣe dandan pé kò pe àjọyọ̀ ìṣe wa nílẹ̀ Yorùbá nù pé tá a bá bímọ ká sọmọ lórúkọ ká pa àwọn èèyàn ẹ̀sìn wa ò dẹ̀ tako so ti yí báyìí so tẹ bá wá láwọn tó yẹ sí pé wọ́n ń pa àwọn àfa wọ́n ń ṣe patí wọ́n ń jẹun ìṣe wa nìyẹn ó ti ẹ̀sìn ibi tẹ́sìn wa parí síbi sọmọ lórúkọ òun náà ni pé ká fárí ọmọ táwa dẹ̀ ń ṣe ní ilẹ̀ Yorùbá tá bá débẹ̀ lè ráwọn kan mí táwa ń ṣe tó yẹ pàkọ́ mú mọ́ ẹ̀sìn ṣùgbọ́n gbà tẹ́sìn òfin tako a lè máa ṣe é lọ so ẹni tí ó bá wá dí ìdá ẹ̀sìn mọ́ yọ̀gbà ṣẹ́sìn lélẹ́yìn náà ni kéèyàn pa láàfáà kò kì í ṣe ẹ̀sìn àṣà ni ẹ wá bá mi sọmọ lórúkọ ẹ wá bá mi jẹrẹ sí rárá àṣà tiwa báwa ṣe ń ṣe é nìyẹn so ti yẹ gbogbo obì ẹ̀dá bá ṣe ìyàwó ṣọ́ máa ń lo obì nílẹ̀ ní Saudi àṣà tiwa ni tí o bá ṣe kíni tí o bá pè lọ bí ẹbọ Islam ẹ̀sìn tó dání ó kàn wá modify culture kò ní pé wá ṣe kíni o ó wá totally abolish culture wa. Lastly sister wa ẹ appear bí ẹni tó fẹ́ tako Islam ẹ appear bí ẹni tó fẹ́ fi Islam ṣe yẹ̀yẹ́ eléyìí ò da Ọlọ́run ló mà níyàn yín tẹ́ fi ṣe fídíò náà tó bá dá sí pé ẹ fẹ́ fi Islam ṣe yẹ̀yẹ́ ni ẹ lọ túbá ṣé kò ń ṣe gbogbo nǹkan tá a bá rí kò ń ṣe pé àṣírí kankan wà ní Islam àwọn ẹlòmíì wà tẹ́jẹ́ post ẹ̀ yẹn wọ́n sáré gbà lọ́wọ́ yín wọ́n máa fi attack Islam ẹ wo fídíò yẹn sìn wọ́n ti fi attack Islam gbogbo tó bá ń jẹ́ ẹ̀ṣẹ̀ ń bẹ̀ àti èébú tó bá ń bú Ọlọ́run àti èébú tó bá ń bú ànábì ẹni pinnu ẹ̀ ìṣètì ń tẹ̀lé béèrè question yín respectfully lọ́wọ́ àwọn àfa kò necessary kẹsẹ̀ yà ṣe fídíò síta àbùkù ló ń jẹ́ kí ni o ló ń jẹ́ fún Islam kò kí ń ṣe pọ́tà àbùkù ẹ̀sìn yín wa gangan àbùkù ló ń jẹ́ fáwọn mùsùlùmí wípé torí pé àwọn pípọ̀ yóò ní dúró gbọ́ irú àlàyé tí mo ṣe ń sìn kò lè yé wọn ọ̀n nífẹ̀ẹ́ gbọ́ because kò ṣe kí ni o kò sí láàká ìlórí wọn so kò ní pé tó bá ti wá rí lẹ́kọ̀ọ́ máa dà sọ́run láàrin kò ní pẹ́ sí kan bẹ́nu Islam torí àwọn tọ́wọ̀n ní gbọ́ yé ẹ lè béèrè question yẹn lọ́wọ́ àǹfà tí wọ́n lè dá yín lóhùn kó dà lè ṣe fídíò lé lórí bọ̀ ẹ ká sọ o mo rí kọ́mẹ́ǹtì everybody ni nígbà tí èèyàn sọ wípé Yẹmu Futau wípé kọ́kọ́rọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ Mustapha wípé hospital ló ń jẹ́ bẹ́ẹ̀ wípé Shukura wípé thank you ló ń jẹ́ bẹ́ẹ̀ wípé Saida wípé good night ló ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́yìn kan ní kò rí bẹ́ẹ̀ èmi ò bá yín jiyàn àmọ́ kí nìdí tó yẹ wípé àwọn tó ní ẹ̀sìn yìí wọn máa sọmọ tí wọ́n ní orúkọ yẹn ẹ lè rí àràbù kọ̀ọ̀kan tó sọmọ ẹ̀ ní orúkọ àwọn orúkọ bẹ́ẹ̀ yẹn kí nìdí tó yẹ pé àwọn fi ń jẹ́ yẹ Jemila yẹ Jiji yẹ Baki yẹ Suzu àwọn orúkọ tó ń sọra wọn nìyẹn Yahola Yahala orúkọ táwọn ń jẹ́ nìyẹn ọmọ òkókó tó ṣẹ̀ bí yìí tó ṣẹ̀ délé ayé yìí ṣúṣù náà sọ ọmọ kọ́mọ tó délé ayé náà ti fún ní ṣúṣù kí ló dé tó yẹ pé ọjọ́ kẹjọ wọn ọ̀pá láàfáà kó wá sọmọ yẹn lórúkọ ṣé ẹ understand nǹkan tí mò ń sọ èmi ò discriminate anything ẹ jọ̀ọ́ ṣáwọn orúkọ yìí tí wọ́n ti ní different spelling nínú Quran ni ẹ dí ká mọ orúkọ tá a máa sọ ọmọ wa ẹnu mi kọ́lẹ̀ ti máa gbọ́ mí ní mọ̀rúfù ìwọ tó o bá mọ mí ní mọ̀rúfù bá mi kọ sínú comment section yeah ṣáwọn kìíní ṣán ti ní different spelling everything is the same thing
like it's the same Mustapha hospital Asau náà kò papọ̀ náà orúkọ èèyàn ní kíní náà try to understand ẹ máa mọ mí ní orúkọ tẹ máa sọ àwọn ọmọ yín kí ni ìdí tó yẹ pé máa fi ń lọ ń pe àwọn aláàfáà kan tó sọmọ lórúkọ àwọn nǹkan tí mo notice nínú ilé yìí láti ìgbà tí mo ti débi báyìí ẹ lè wọ́n understand bó ṣe ń ṣe mí ló yẹ kí n máa sọ̀rọ̀ yìí síta àwọn tó ní ẹ̀sìn pé wọ́n kírun wákàtí 5 mọ̀gíríbù àbí ṣé mọ̀gíríbù ni wọ́n máa ń kí mọ̀gíríbù wọn kì í lọ mọ́ṣáláṣí àwọn tó jẹ́ obìnrin wọn lọ mọ́ṣáláṣí lọ kírun inú ilé náà ti máa ń kírun yẹn tó bá wù wọ́n kan kí gan ni ṣe understand àwọn ọkùnrin sì lè lọ yà àwọn obìnrin ò kẹ̀ kí n lọ mọ́ṣáláṣí rárá bí wọ́n fẹ́ gbẹ̀rún dúró or something no ṣé understand nǹkan tí mò ń sọ like I'm surprised nígbà tó bímọ gan like eléyìí tó bímọ yìí wọn ò jó ara fún wọn ṣe anything wọn kàn like àwọn ohun kankan náà bí àwọn àgbo kan báyìí náà ń ṣe pọ̀ tó ń gbé fún tó dẹ̀ mú inú ẹ̀ dẹ̀ ń lọlẹ̀ I'm surprised ọmọ òkókó gan wọn ò wẹ̀ fún lásìgbà tí tó ti bí ọmọ yẹn sínú ayé ìyẹn ṣùṣù ọmọ òkókó tọ́ṣẹ̀ bí wọn ò wẹ̀ fún ọmọ yẹn omi kan ṣo báyìí ó kàn lára mo ní kí ló dé tí wọn ò wẹ̀ fún ọmọ ní àràmù ni àràmù àsáọ̀nà I'm surprised so nǹkan tí yóò bá mọ̀ èèyàn máa ń béèrè lẹ́kì máa sọ àwọn ọ̀rọ̀ yìí Mustapha hospital wọ́n yìí ti sọ ẹ̀ èmi mi ò ní sọ mí ní ìyókù torí mo rí comment section yẹn I was like ẹ̀yin kan ní kò kí n ṣe spelling kan náà ṣọ́n tún ti yàtọ̀ síra wọn ni ẹ ṣàmú orúkọ tó máa sọ àwọn ọmọ yín nǹkan tẹ̀mí bá yín fà nìyẹn ẹ máa sọ àwọn gan mo ṣì ń gbọ́ Sulaiman ṣé mo rí Malik gan rí ń bí bàjá but Malik wà okay ṣe nice name mo ti gbọ́ Amadi mo ti gbọ́ rí ń bí bàjá Amadi I'm surprised ṣe jẹ́ ká mọ orúkọ tó máa sọ àwọn ọmọ wa ẹ jọ̀ọ́ ẹ má sọ ọmọ yín ní Saida o. mo sọ fún yín pé ẹ̀sìn Islam àṣà àti ìṣe àwọn ọmọ Lárúbáwá ni àwọn Lárúbáwá gangan ló ní iṣẹ́ wa rí Islam tá à ń ṣe nílẹ̀ Yorùbá ẹ̀sìn táwọn Fúlàní ni èyí táwọn Fúlàní dálẹ̀ táwọn náà ń lò láti fi kógun jàlú láti fi gba ilẹ̀ onílẹ̀ òun là ń ṣe ṣe wá rí àwọn orúkọ tí wọ́n ń fún wa àwọn ọmọ Lárúbáwá ò já àwọn orúkọ yẹn o àwọn orúkọ bí kò máa sọ àwọn ọmọ wa ní ọ̀bẹ kò máa sọ àwọn ọmọ wa ní àkàbà Balikis ìbànújẹ́ Mariam ìkorò àwọn orúkọ tí ò nítumọ̀ tó dẹ̀ pé orúkọ ó jẹ́ nǹkan pàtàkì ní ilẹ̀ Yorùbá ìdí ni mo fi ń sọ fún yín pé ẹ̀yin ọmọ kóòtù òjíire ẹ kúrò nínú Islam wọ́n tàn àwọn bàbá wa síbẹ̀ ni àṣírí dẹ̀ ti tú báyìí kò sí nǹkan kan ṣe ṣẹ́rẹ́ àwọn mùsùlùmí wọn ò mọ Ọlọ́run Olódùmarè Allah ni wọ́n mọ̀ Allah tán dẹ̀ mọ̀ kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè Olúwa ilé Kàbá ni ẹ jí ẹ má sùn ẹ má jẹ́ ká dààmú ra wa ẹ má jẹ́ ká fi àkókò wa ṣòfò àwọn Yorùbá máa ń pe àwọn kan ní aṣòṣìmámọ̀ àwọn tó kàn máa ń ṣe nǹkan tí ò da tí wọn ò dẹ̀ mọ̀ pé nǹkan tó ń ṣe kò bọ́pọlọ mu òun ni àwọn tó ń ṣe Islam ní ilẹ̀ Yorùbá ẹ̀yin èèyàn wa ẹ jí ẹ padà lọ sí ilé yín nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe ẹ jẹ́ kí n ka díẹ̀ nínú ìwé tá a fẹ́ fi jáde nípa ètò sọmọ lórúkọ ní ilẹ̀ Yorùbá àti àwọn nǹkan tí a fi ń sọmọ lórúkọ ní ilẹ̀ Yorùbá ètò sọmọ lórúkọ ní ilẹ̀ Yorùbá gbogbo ọmọ tí a bá bí ni a máa ń sọ ní orúkọ ṣùgbọ́n kì í ṣe ọjọ́ tí a bí ọmọ ni a máa ń sọ ní orúkọ bíi ti ilẹ̀ òmíràn oríṣiríṣi ìdílé tàbí ẹbí ni ó ní àṣà tiwọn àwọn ìdílé mìíràn a máa sọ ọmọ wọn lórúkọ ní ọjọ́ keje tí ó bá jẹ́ obìnrin tàbí ọjọ́ kẹsàn-án tí ó bá jẹ́ ọkùnrin ẹ̀sìn ìgbàgbọ́ àti ẹ̀sìn ìmàle tí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá gbà ti jẹ́ kí a máa sọ ọmọ wa ní orúkọ ní ọjọ́ kẹjọ tí a bá bí wọn ṣe rí wípé àkóbá ńlá ni àwọn ẹ̀sìn yìí wá ṣe fún wa àti ní bá ṣe ń ṣe nǹkan wa ní ilẹ̀ Yorùbá ìgbàtẹ́sìn ìmàle àti ẹ̀sìn ìgbàgbọ́ yìí tó dé wọ́n ń yí padà torí pé wọ́n fẹ́ pa àṣà àti ìṣe wa rẹ́ ẹ̀yin èèyàn wa ẹ jí àwọn nǹkan tí a fi ń sọmọ lórúkọ ní ilẹ̀ Yorùbá àwọn nǹkan wọ̀nyí ni Yorùbá gbà gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ láti sọ ọmọ lórúkọ omi oyin iyọ̀ atare obì orógbó epo pupa ẹja ọtí tàbí ẹmu àwọn nǹkan tá a máa lò tá a máa fi wúre sí ayé ọmọ yìí nì nígbà táwọn ẹ̀sìn orí burúkú yìí dé systematically wọ́n fi parẹ́ ẹjọ́ àwọn nǹkan tí mo kà á lẹ́yìn kí ni nǹkan tó burú bẹ́ẹ̀ àmọ́ gbogbo nǹkan tó jẹ́ àṣà àti ìṣe wa òun ni àwọn ẹ̀sìn yìí máa pè ní nǹkan tí ò da ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ bá ti bímọ ẹ fún àwọn ọmọ yín ní orúkọ Yorùbá tó rẹwà ìwọ tó ti fún àwọn ọmọ ẹ ní orúkọ Lárúbáwá
lọ yí padà, gbogbo wa ló bá wí, yí orúkọ àwọn ọmọ ẹ padà, fún wọn ní orúkọ Yorùbá. Àkọ́kọ́ á jẹ́ orúkọ Yorùbá, tààrin á jẹ́ orúkọ Yorùbá, orúkọ ìdílé yín náà á jẹ́ orúkọ Yorùbá. Òun ló máa jẹ́ ká mọ̀ pé ògidì ọmọ ọkọ òun ni ẹ́. Ẹ̀yin èèyàn wa, ẹ̀sìn Islam sẹ́ẹ̀ láti òkè délẹ̀ irọ́ ni, ẹ̀sìn àwọn Fúlàní ni, àṣà àti ìṣe àwọn ọmọ Lárúbáwá ni. Gbogbo orúkọ tó ń fún wa nílẹ̀ Yorùbá àwọn ọmọ Lárúbáwá gan ò jẹ́ bẹ́ẹ̀. Ṣé wá rí àwọn orúkọ tó ń fún wa nílẹ̀ Yorùbá yìí, àwọn orúkọ tí ò gbádùn ni. Kò sí nǹkan tó ṣe orúkọ ilẹ̀ Yorùbá, kò sí nǹkan tó ṣe ètò ìsọmọ lórúkọ ilẹ̀ Yorùbá. Ẹ má pe àwọn àfáà fún ìsọmọ lórúkọ, ẹ jí ẹ má sùn. Allah kò kì í ṣe Ọlọ́run Olódùmarè, èrè lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró. ẹ dákun kí n mo ṣe o tó rárákùnrin tó wà lókè yìí ó ń threaten me. He's threatening me with my life in Libya. Yes, ó ní òun máa fi hún àwọn èèyàn ní àwọn kinní kan mi I don't know náà máa fún wọn ní picture mi ìyàwó máa wá mi bíbá yìí. Ẹ dákun tẹ bá ṣàfẹ́ wá gbé mi jíwá gan mo fẹ́ kàn fi gbé mi padà sí Nàìjíríà, kan touch me up back home. Tí bá dẹ̀ délé nǹkan tí mo máa jẹ business mi ẹ gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ fún mi, láì jẹ́ bẹ́ẹ̀ wàhálà máa wà. You're threatening me. Nínú Islamic yìí ẹ̀yin náà lẹ́ni nǹkan tí ò bá yéèyàn kí èèyàn lanu kó béèrè. Ṣé ẹni ká ló máa béèrè lọ́wọ́ Google ni? No now. Ẹni ká lanu wa ká béèrè nǹkan tí tó bá jọ wá lójú nínú Islamic ká máa béèrè. Kẹ́ máa fún wa ní ìtumọ̀ ẹ̀. Mo dẹ̀ ti béèrè ni ẹ dẹ̀ ti fún mi ní ìtumọ̀, mo dẹ̀ ní ẹ ṣe kò sí problem. Ìwọ wá gbé picture tèmi sókè. Wọ́n threatening me. Why? You don't need to do that. Àwọn tó jẹ́ àáfàá gidi tó mọ ìtumọ̀ nǹkan tí wọ́n mọ̀ pé mi ò ní àníyàn àti bà Islamic jẹ́. No, I will never do that because my name is Nefisat. I will never spoil Islamic. Kò possible fún mi láti ṣe nǹkan bẹ́yẹn. Bọ́ nǹkan tó jọyàn lójú èèyàn gbọ́dọ̀ máa béèrè. Torí ẹ̀yin náà lẹ́ni ká máa béèrè ló jẹ́ ń bí yín. Nígbà tẹ́ ẹ̀ ń fa ilé lọ fa ilé bọ̀. Zainab ṣe mọ̀ nǹkan tó ń pè ní Zainab. Zainab means beautiful plant. Òdòdó flower òun ni Zainab. Jamiu ńkọ́ àwọn nǹkan tó ń pè ní Jamiu. Collector náà ń pè ní Jamiu collector. Ẹ mú fóònù yín ẹ lọ search Google fún ara yín. Alẹ́ àná nígbà tẹ́ ẹ sọ fún mi pé kí mo ń recommend everybody yín mo lọ ń search Google ló yẹ kí n máa mọ àwọn ilé ìgbọ̀nsẹ̀. Ẹ dẹ̀ ti ní kò rí bẹ́ẹ̀ lálákọ̀ọ́kọ́ kò sí problem. Èmi ò bẹ́ anybody fa wàhálà àmọ́ ìwọ tó wá ń threaten me. Stop it please. Bring down that video. Don't threaten me. Torí mo ṣe ń wò pé yá kí n converse sí Mùsùlùmí pátápátá because I love my name. Nefisat. I love that name. Ìgbà tẹ́mi gan mọ mí ní orúkọ mi inú mi ń dùn ni. Èdè ká mọ orúkọ táwọn máa sọ àwọn ọmọ wa tó dàtà àwọn ọmọ yẹn tó bá padà mọ ìtumọ̀ orúkọ wọn inú wọn á lè máa yọ sí yín. Nǹkan tẹ́mi bá yín fàníyàn. Tẹ́yìn gan gbé like you don't need to. Don't threaten me o. Ẹ dákun ẹ wá dẹ̀ fẹ́ threaten mi. Tẹ́ ẹ bá ní wọn gbọdọ̀ dandan kó gbé mi padà wá sí Nàìjíríà kò sí problem o. Ẹ má gbé mi lọ sẹ́wọ̀n ìyẹn ni mi ìfẹ́. Ẹ bá yẹn pé Nàìjíríà rẹ fẹ́ gbé mi ẹ ṣáà dé kí ibi tí màá máa gbé wà ìyẹn tí màá dé sí business tí màá dé máa ṣe tí wọ́n máa fún mi ní oúnjẹ sẹ́nu because I will need to eat and live a good life. So assalamu alaikum. Màámi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin fámìlì mi lápapọ̀ àtẹ̀yin fáǹsì mi, ẹ̀yin lẹni fídíò yìí. Kí Ọlọ́run ọba ọlọ́jọ́ tèmi kó bá mi fi ọ̀run kẹ́ bàbá mi Abdulmalik. Mo wá yọ Abdul yẹn kúrò báyìí tó rán ni pé Abdul mi sí ẹrú mo yọ kúrò ní orúkọ yín. Gbogbo yín lẹni fídíò yìí. Tẹ́ ẹ bá pè mí tí fóònù mi ò lọ mọ́ kẹ́ pè mí tí mi ò lè píkì kọ́ yín á jẹ́ wípé wọ́n ti gbé mi because àwọn kan wà tó ń threaten mi. They are trying to track me down. Mo ṣe fídíò yìí tẹ́ bá ti rí mi online mọ́ àwọn tẹ́ máa dìmú tẹ́ máa bí léèrè pé bo ni mo wà àwọn ni Mr. Olivier Allah mi mọ́bi tó wà but mo rí wọn tó ń ṣe fídíò fún mi. Mrs. Aduke àkáǹtì tó ń lò wọ inú page fídíò tí mo ṣe àkáǹtì tó fi wọ live stream mi ìṣẹ̀ṣe làgbà náà fi wọlé. Mo dẹ̀ ń bi wọ́n léèrè nínú live yẹn wípé ṣé lóòótọ́ ni ẹ̀ ń try láti arrest me. She didn't say yes, she didn't say no, but wọ́n jẹ́ kó yé mi wípé tí n bá ti bring down fídíò tí mo ṣe tí mò ń béèrè wípé ń gbọ́ ṣé Mufutau ní kọ́kọ́rọ́ táwọn èèyàn tán náà bọ́ lọ tán ní ìmọ̀ àti òye tán dẹ̀ ti correct mi pé kò rí bẹ́ẹ̀ o spelling wọn yàtọ̀. Tí mo ti ń bi wọ́n léèrè wípé ṣé lóòótọ́ lẹ fẹ́ arrest mi wọn ò dá mi lóhùn, but wọ́n jẹ́ kó yé mi wípé tí n bá ti bring down fídíò yẹn wípé nǹkan tójú mi bá ti rí kí n fara mọ́. That is threatening also. She is also threatening me
tí ò dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀. Nǹkan tèmi dẹ̀ ń fight fún ojú wípé ká mọ orúkọ tá máa sọ àwọn ọmọ wa ní ilẹ̀ adúláwọ̀, nítorí pé orúkọ a máa ro ọmọ. Orúkọ ṣe nǹkan pàtàkì nínú ìrìn àjò ẹ̀dá láyé. Orúkọ a máa roni. Ká mọ irú orúkọ tá máa tẹ̀ mọ́ àwọn ọmọ wa ní orí. Nǹkan tèmi fight fún nìyẹn, tó dẹ̀ fi ń threatening. Ẹ jọ̀ọ́, àwọn ọmọ yóò ní sọnù o. Mi ìgbàdúrà kí èmi náà fi sá kémi náà sọnù. Mi ìgbàdúrà ẹ̀. Àmọ́ tẹ́ ẹ bá ti rí mi mọ́, bẹ́ẹ̀ pè mí tí mi ò lè píkì kọ́ yín, ẹ di àwọn méjèèjì yẹn mú. Ẹ dì wọ́n mú. Especially only God, only fear Allah. Because òun ló ṣe fídíò fún mi. Mo lè ti sọ fún wọn kó jọ kán bá mi bring down video, kán má threatening mi. Ìdí tí mo fi ṣe fídíò yóò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé. I love you all. I love you my fans. Salamu alaikum.